tó tó ọlọ́run ọba mi ọba àgbàlagbà agbanilágbàtán oṣù barabandẹ fọba mi ọgbàgbà tí gbani lọ́bàtà àṣàdì olórí ayé gbogbo ní ṣe ìkápáni rẹ̀ ńláyé àti ọ̀run bẹ alágbára tí gbani lọ́wọ́ gba lágbára tó fẹ́ máa fi gbá àgbàgbà ní lójú ní gbangba gbáàyà àìkú tí fúnni níyè panipani tí gbẹ̀mí lẹ́nu ẹ̀dá àìtí àìṣá àìdíbàjẹ́ kò yẹ kó gbò lórí ìtẹ́ ó ń bẹ lórí ìṣe àti iṣẹ́ lọ́jọ́ gbogbo méjì náà ní ìṣe àti iṣẹ́ tó ṣe pàtàkì sólódùmarè ọba bí àwọn kan bá ti ń jó tí wọ́n ń yọ̀ tí ìdùnnú gba ọ̀dẹ̀dẹ̀ wọn kan bẹ́ẹ̀ làwọn kan wọ́n mọ̀ gbára dálẹ̀ tí wọ́n mọ̀ gbárata tí wọ́n mọ̀ káwọ́lé àṣeyí òwú lọ́lọ́run ọba mi bó bá pé káwọn kan mọ̀ rẹ́rìn bẹ́ẹ̀ làwọn kan ó sì mọ̀ nomijé lójú ló fi jẹ́ pé nígbà gbogbo a mọ̀ bẹ́ẹ̀ ni wípé kó mọ̀ dá èyí tí ò tẹ́ wa lọ́rùn fún wa nínú ẹjọ́ rẹ̀ àbẹ́ ẹ̀gbọ́ kó mọ̀ gbé èyí tí ò tẹ́ wa lọ́rùn fún wa nínú ìṣe rẹ̀ kó mọ̀ gbélé wa lórí. ọba mi àlùpàídà tí ó pàṣẹ tó bá sì pàṣẹ ẹni tó lè pàṣẹ àti àṣẹ rẹ̀ dà kò sì ní sí láéláé fún àbàdà. ohun tó bá pé ọmọ náà níbẹ̀. Pardon. Ara ire ní fẹ́ nílé ayé mi o, àwọn ẹlẹ́ta ló tán o.
nítorí Akóredé Ayédùn olùdarí ètò ara lóríṣiríṣi lórí rédíò náà ní 32 FM nílùú Ìbàdàn nílé Olúyọ̀lé ọmọ àfi tó ṣèwìn bọ̀ ọkùnrin ẹ máa gbọ́ obìnrin náà ẹ sì máa gbọ́ ọmọ kékeré ẹ máa gbọ́ gbogbo ẹja máa gbọ́ àríkọ́gbọ́n bẹ níbẹ̀ àwọn èrò àrà ètò tó póríṣiríṣi ń bẹ nínú rédíò tá a wà nínú 32 FM nílùú Ìbàdàn bẹ́ẹ̀ fẹ́ polówó ọjà ń fẹ́ níbẹ̀ níbẹ̀ nínú ètò àrà náà ni ètò àrà lóríṣiríṣi ẹ mọ́ ṣe gbàgbé wa àwa lára àrà lónìí wá o ọba tó ní wá ọba tó dá wa sáyé o kò ní fi wá dára tá a fẹ́ o yóò dá kò ní ṣàìdá fún wa o yóò dá àṣẹ yóò dá kò ní ṣàìdára fún wa o yóò dá. Ayédùn má ṣe gbàgbé ibi tó pé wá o Ayédùn má ṣe gbàgbé ibi tó má ṣe gbàgbé ẹrántí ilé o Ayédùn má ṣe gbàgbé ẹrántí ilé. Àpèjẹ́ àpèlà bó ti ń ké sí mi ké sáwọn bàbá mi ẹ̀sọ́ kò yóò máa gbọ́n yùn là ń jẹ́. Ẹ má gbàgbé pé ojúkò YouTube wà ń ṣí sílẹ̀ 32 FM 949 Ìbàdàn 32 FM 949 Ìbàdàn. Ọmọ tó yọ̀ sí Dámilọ́lá ẹ máa ṣeun ẹ kú etí gbọ́. Ébà ọmọ ẹlẹ́ẹ̀sí mọ̀mọ́ tó ti dé lálẹ́ tòní o. Èmi rèé ọmọ àyọ̀nù 30 bèjì mo tún gbódùdé mọ gbọ́tùndé o. Mo fẹ́ kí kọ̀ọ̀kan lúgbẹ́ èdè kọ́ máa jálulẹ̀. Kí àwọn ọmọ létí kí wọ́n súnmọ́ àyín kí wọ́n wá jẹ àjẹyó àjẹdìdání. Wọ́n pè ó ọjọ́ ó mọ̀ dùn jẹ lọ́jọ́. Àbẹ́ ẹ̀gbọ́ ọjọ́ ó dùn jẹ púpọ̀ lọ́jọ́. Ló mú mi rántí ọjọ́ àbáwọn ẹ̀rọ̀ṣọ́ lọ́jọ̀jọ́ ọmọ. Àwọn ọ̀rọ̀ yẹn ń dún bákan náà létí yín wọ́n jọra wọn ni. Mo fi pé ọ̀tọ̀ lára ọ̀tọ̀ ní ara ọ̀tọ̀ lára ọ̀tọ̀ lára. Ọláyínká lèmi jẹ́. Iṣẹ́ mi ọjọ́ tẹ́nìkan Akóredé ni bàbá tó bí mi lọ́mọ ẹ má fi mi wé wọn láíláí fàbàdà. Àpèlé ọkọ àjẹrò ni náà ní jẹ́ Ayédùn ó jura wọn lọ kì í ṣe tètè. Bóyá ẹ mọ̀ ìyẹn gíní mi ìran àpáàdé tí wọn ò tó bẹ́ẹ̀ láti bá mi díwọ̀n ọjà. Akọ òkúta ni wọ́n pè mí. Akọ aláǹgbá wọn jẹ́ ṣàkọ níwájú mi. Kànjọ́gbọ́n lèmi mo fi líle jọba àgbà. Kòtò gìrìwò ní mí àwọn ọ̀rìn ẹsẹ̀ wọn ò gbọ́dọ̀ ṣìnà bẹ̀. Bágbárí ti dẹ́ kó ti jẹ́ kìkìdá egun tó kò sẹ́lẹ̀mí eyín nínú wọn. Igi ńlá ni mí bẹ́ẹ̀ dégbò ẹ bèrè wò. Igi ńlá ń lo lórí Ṣàngó ní ilẹ̀kò títí kọ́ bagi ńlá. Àbẹ́ ẹ̀gbọ́ aya rẹ̀ ọya òun náà ò ní fẹ́ ìjì títí kó fi bá àsúnrín ṣàwàdà kí àwàdà. Èmi náà kúkú kọ́ Olódùmarè ọba ni. Bóyá ń wádìí ẹ̀ ń rú yín lójú. Iṣẹ́ tá a fìran gúnnugún àwòdì ò lè jẹ àṣàgùn ò lè jẹ. Bó ti wo Olódùmarè tí ó ṣayédùn ló ṣéun ẹ̀dá kan ò rí nǹkan kan ṣe sí. Èdùmàrè mọ́ ṣe wá bá àti fẹ́ mọ́ ṣe wá bí ò ti dáa mọ́ ṣe wá dáadáa játijàti èdè èdè wúdúwúdú.
ẹ máa wádìí àsárímẹ́ǹtì ní fún yín torí pé bíbí ńlá bí ọlá mẹ́rin àbímọ́ni tẹ́wà ọ̀kìn ẹ fọkálẹ̀ kó yé tara torí pé nìní sunwọ̀n lẹ́jọ́ nìní náà kọ́ Olódùmarè ló ṣe bẹ́ẹ̀ àdámọ̀ ìlàlẹ̀ tòní o ẹ̀jẹ̀ àtòjọ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ kájọ fetílélẹ̀ kádánwò fún òbẹ̀ ẹ jẹ́ kára àlé kí wọ́n sọ fara oko àlára ẹ̀ bá ń wí fún wọn nílà oòrùn àjèrò ẹ fiṣẹ́ mi jẹ́ níwọ̀ oòrùn ọ̀rọ̀gún o ẹ̀ mọ́ ọjà àròkò mi dáàrin gbùngbùn ẹ̀ mọ́ ọjà àròkò mi dé gúúsù ìka orílẹ̀ àgbáyé ẹ̀yin náà lẹ pé báfẹ́fẹ́ bá fẹ́ dandan ni yóò kàn gé oko la bá a bá sì ṣe bẹ́ẹ̀ tá a gbé kìrìn dẹ̀gbìn dọ́jà tèwé tàgbà tọmọdé tónílé tàlejò ni wọ́n bá ní ìjọ. sìnkìrín mi dẹ̀rẹ́ o àfàìmọ̀ ni kò ní mọ́ra ẹ fire owó ọmọ àìkú ìfẹ́ ire gbogbo ẹ fi kó wa mọ́ra lálẹ́ tòní o. ṣèbẹ́yìn náà lẹ wípé ohun rere ńlá kéré fi pòjò ohun rere. ẹfẹnu yọ ẹfi wítíà lálẹ́ tòní o ẹlẹ́ńbẹ̀ ń o ẹ̀kú kalẹ̀. ogun àwọn ni wọn kù dẹ̀dẹ̀ kí wọ́n dókè odò tí wọ́n sì bẹ̀rù gbọ́dọ̀ sá padà tí wọ́n sì bẹ̀rù gbọ́dọ̀ sá padà lẹ́yìn ogun ọmọ arákùn dáadé o ìkòyí ẹ̀sọ́ lọ́mọ agbọ́kan fàgán bàbá yìí kọjú sógun ó sì gbẹgbẹ̀rún jọjọ sí olùkọ́. Hey babe, sup? Friendship, me. I just got to Ibadan right now. Where are you? I've been trying to reach you. Wow, babe. I left Ibadan this morning. Oh, so where can I pass the night now? Wait. Classicus Inn. Classicus Inn is a 3-star hotel at the center of Ibadan with fully air-conditioned, beautiful rooms, good parking space, 24/7 security, in-house laundry service, plus bar and restaurant. Their service is top-notch. Above all, it's pocket-friendly. So all I need to think of now is a hall to plan the event that brought me to Ibadan. Did I hear you say hall? You're so lucky, babe. Classicus Inn has a mini hall of 30 people capacity and a conference hall of over 100 people capacity. They got you covered, babe. Wow, so where are they located and how can I book? Classicus Inn is located at 1-3 Ifelodun Street, Orogo Junction, adjacent University of Ibadan Second Gate. All you need to do is walk in and book for a room or hall of your choice. You can also visit www.theclassicusinn.com to make your online bookings, or you can also call 0903-959-1450 for further enquiries. Wow, thank you so much, babe. You are welcome. I choose a different kind of flavor. I choose to experiment with my tribe. I choose to ignite moments that last forever. I choose to be bold and remix the rules of the game. I choose a refreshing beer with a kick. I choose Desperados. Beer flavored with tequila, made to be different. Enjoy responsibly. Not for sale to persons under the age of 18. Because Saudi wọn lóṣù but àdúrà ti tọ́nà náà bá ti wá lóṣù wọ́n gbà mẹ́wàá $80 million. Easy way for me. Now linking my NIN to my glow line. Don't tell me flow. I feel just first and pick up my phone. Call use the USSD code by dialing *109* my NIN hash. Or quickly, I go just text my NIN to 109. I feel also visit glowworld.com/NIN or drop my super fast internet. If I go the area where we say glow world near me, let just walk enter. And if you don't forget your NIN, dial *346#. You don't get them back. Some people there, they're going to ask questions. We don't go register for NIN. Don't worry yourself. Just walk enter any nearest glow world. Don't let them disconnect you from all the amazing voice and data offers where they inside Glow. Linking your NIN is safe and is 100% free with zero wahala. Glow, Grandmasters of Data. Uncle Dentist,
What are cavities? And how does Colgate protect my teeth from cavities? Does it use Kung Fu? Hello, dear. Most tooth pains are caused by tooth holes called cavities. When you brush daily with Colgate Maximum Cavity Protection, its expert formula locks natural calcium in our teeth and helps protect them from cavities. It's time to upgrade to the world's most chosen toothpaste, Colgate, because Colgate locks calcium in. Yes, cavities out! Colgate is recommended by the Nigerian Dental Association. Ìwọ ti jókòó ṣe ìdánwò àti wọlé ẹ̀kọ́ gíga láìmọye ìgbà tó sì jẹ́ wípé ìfìdírẹmi ìlú bá pàdé wò ó má làágùn jìnnà. Apex tutorial classes ti gbé ọ̀nà àbáyọdé wà ní láti jókòó ṣe àwọn ìdánwò bíi NECO, WAEC, UTME, post-UTME tó sì yanyan nígbà kan ṣoṣo. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ ìgbáradì tó kójú òṣùwọ̀n fáwọn akẹ́kọ̀ọ́ tí ń bẹ nípele JSS1 sí SSS3 náà gbẹ̀yìn láwọn morning and evening classes wa lówó tí ògùn pa. Àwọn olùkọ́ tí mùṣemúṣe wọn dá mùṣemúṣe tóun ti àyíká tí ń mú ẹ̀kọ́ rọrùn ló jẹ́ kí Apex tutorial classes ó wà lókè téńté tábìlì. Ọ̀fẹ́ ní ìforúkọsílẹ̀. Ẹ máa bọ̀ tààrà wá sí Apex tutorial classes tó wà ní mobile petrol station UI tàbí ládojúkọ Zenith Bank Iwo Road. Àtúwàlẹ́gbẹ̀ẹ́ Masao petrol station Oríta Pẹ̀rin. Ẹ tún lè rí wa ní Old Debisi Terminus, Sẹ̀lẹ̀ bus stop, Old Ife Road. Bẹ́ẹ̀ la wà ní Is Grace Plaza, Ẹlẹ́yẹlé Ìbàdàn. Ẹ sì lè pè wá sórí 0805-085-4922 tàbí 0817-202-7411. My dear, àwọn ohun ìpanu tí o rà wá lánàá yẹn kò bọ́ sí rárá o. Níṣe ni gbogbo ẹ̀kọ́ tẹ̀lé ẹnu bí oúnjẹ tí ò ní yọ̀. Ṣé bí mo ti sọ fún yín pé Palace Street ní kẹ́ ẹ tí mo bá mi ra nǹkan wá. Mi ò kúkú gbàgbé kódà ibẹ̀ ló pè mí láti bọ̀ ra nǹkan. Àmọ́ mo rò pé wọ́n lè má ní àwọn nǹkan wọ̀nyí ni. Ṣé bí mo sọ fún ọ wípé wọ́n ń ta àwọn ìpápánu tó ń ṣara lóore bíi salad, sandwiches, wraps, Shawarma, parfait, juice, smoothies tàbí shakes, cocktails, mocktails àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. bẹ́ẹ̀ tí ẹ rí. Bóyá ẹ sì ti gbàgbé ni pé Palace Street wà ní plot 4 phase 3 Àkóbọ̀ Housing Estate Anífọ́lájí bus stop Àkóbọ̀ Ìbàdàn tàbí 12 Awóṣìkà Estate off Awólọ́wọ̀ Bódìjà Ìbàdàn. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni wọ́n wà ní Shop 19. A small ládojúkọ West State Housing Corporation Awólọ́wọ̀ Ìbàdàn. Ẹ sì lè pè wọ́n sórí 0901-561-3951. Káre ìyàwó mi tó dànù. Èmi nìyẹn o. 45 gan la parí. Ara ó kúnlẹ̀ rí. Charles, Yes, mommy. Go and bring 2 sachets of Àdúrà bá ti gbà ipá aládùúrà ìka wọn. Because Kí lẹ̀ I'm sọ using ìgbé one wọn to sí soak rí. the whites and using one to kill all the germs. But Any drums here? they are Ọ̀sẹ̀ so kejì ènìyàn. tiny you can't see Jẹ́ ká ti them. parí àyàn But ọ̀sẹ̀ they are mẹ́ta ó wá pọ̀ there. jù And that is mẹ́rin. why I trust only Hypobleach to kill them all. Make your white fabrics whiter and your household free of illness causing germs and viruses with the disinfecting power of Hypobleach. 8 times 500 naira, 4,000 naira. 8 times 5,000. Abeg, where una dey see this money? Money care. Na the ogbonge bonus wey dey sama me as I buy new SIM card. See, dem dey give me double data subscription plus 8 times a woof anytime I recharge. Oh boy, what's up for me? You know say you fit buy SIM card now for any accredited Airtel shop, ba? Just go there with your NIN, just like that. Sugar. Airtel, the smartphone network. Obìnrin ṣá kí n gbé ọ lọ sí rẹ ọ ṣe mékọọbù nítorí gbé ọ lọ́dọ̀ télọ̀ ẹ̀mí kò sì tí ì gbàsọ mi níbo mo ti ara yà ń wégele fẹ́ fún mi. Èsì àwọn obìnrin lọ rí o ṣùgbọ́n gbogbo ohun tó o fẹ́ lójú kan ló wà Alabama House àmọ́ àwọn ìwégele fẹ́ fún ọ. Tọ́ba ń gbọ́ ilé ẹ̀ṣọ́ ìlú oge Alabama House ní jẹ́bẹ̀ Diamond Standard Beauty and Spa ló ti ṣojú lóge tó fi mọ́ pẹ́díkíọ̀ máníkíọ̀ bó sì fi ká bọ̀ tóra rẹ̀ ìyún màsáàjì irun tá a bá bọ̀ ṣe lọ́kùnrin tàbóbìnrin ọ̀dà nímọ̀lẹ̀ lọ́ni àwòpadà sẹ́yìn needle and thread bespoke tailoring bẹ́ẹ̀ tá ti ń faṣọ dára lóríṣiríṣi tí ó dàbí ẹni pé wọ́n bí mọ́ ni àyè sì tún wà fún ìtẹ̀fẹ́ kẹ́kọ̀ọ́ nípa bá ṣe ránṣọ ìyún fashion school gbogbo ohun tó fẹ́ lójú kan ló wà l'Alabama House suite 1 ládojúkọ FRSC office tuntun lọ́pọ̀pọ̀nà dùgbẹ̀sẹ̀ lẹ́yẹlé Benjamin Ìbàdàn 08074029577 Alabama House ìlú oge àfihẹ́wà. Àrà kéńgé.
kú etí gbọ́ ara náà lẹ̀ ń gbọ́ ètò náà lára ara lẹ́tọ̀ láti ìkànnì Ìfẹ́yẹn 32 FM 94.9 àjàkẹ́rin kòkó àwùjọ nílẹ̀ Ìbàdàn tí a gangan ní àyín pẹ̀lú olólùfẹ́ yín Ọláyínká ọmọ Akóredé MrAyedun àgbà nínú káṣọ̀rọ̀ kí ni wọ́n ṣe ìwádìí lórí ibi ìyanu. Ó ti tó bí ọ̀sẹ̀ mélòó kan tá a ti wà lórí ọ̀rọ̀ Òkèlá Ràngún. A ti mú wá èyí tó jẹ mọ́ ìtàn àti àrọ́bá kábíyèsí o bàbá mi ọba Adédòkun Ọmọníyà Bọ́lárìn Aróyinkẹ́yìn àkọ́kọ́ Ràngún Òkèlá. Mo fi kíkí fi bàbá mi lóye àdéhùn Adésọjí Adérẹ̀mí ọba sọ́lọ̀ olùgbàlejò wa tí wọ́n ṣe dáadáa tán gbogbo ìtọ́ ayé náà bá dé wọ́n mọ̀ pàdé aláàánú wọn ní pàdé wọn lásán wọ́n mọ̀ ṣe wọ́n láàánú láṣẹ Èdùmàrè. Bákan náà la kí bàbá wa olóyè Sáàkín Ọládòsù Ògúntóyè a kí wọn púpọ̀ a kí wọn púpọ̀ láti ilé eégún ọjà ìdílé tí wọ́n ti wá nù àwọn náà ni wọ́n ní òòṣà ńlá ilé ìta àmẹnubà lálẹ́ tòní nílùú Òkèlá Ràngún. A kí wọn púpọ̀ àwọn náà wọ́n dúró tì wá wọ́n kún wa lọ́wọ́ tá a fi ṣàṣeyọrí ìrìn àjò yìí. Bẹ́ẹ̀ ni mo kí bàbá wa Fádùnmádé Olúwọlé JP ọmọlé ẹlẹ́mọ̀gún a kí àwọn náà púpọ̀ fún ìkúnlọ́wọ́ àti àdúrótì wọn nínú ìrìn àjò yìí. A dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín. Mo kí olóyè ẹlẹ́mọ̀gún Ọlátúndé tí wọ́n jẹ́ ẹlẹ́mọ̀gún Àjàgún ńlá ní Òkèlá Ràngún. Bákan náà ni olóyè Adémọ́lá Ọ̀dẹ́túndé Ògúndélé Àwòrò Ọ̀ṣẹ́ òòṣà ńlá Òkèlá Ràngún. Gbogbo yín pátá ẹ ṣọ́lẹ̀pẹ́ tíyín yóò tún ju ti àwọn aláṣekù lọ láṣẹ Èdùmàrè. Ìmúlẹ̀ àgbà wọlé lálẹ́ tòní a ti sọ̀rọ̀ nípa ìtàn tó rọ̀ mọ́ ìṣẹ̀dá Òkèlá Ràngún. A ti sọ nípa Òkèlá gangan fúnra rẹ̀ tá a ti rí orúkọ Ìlá Ọ̀ràngún. A ti mẹ́nubà bí pínpín ṣe wáyé lórí ọ̀rọ̀ àjọba tí àwọn kan tẹ̀lé ẹ̀gbọ́n Àpàkíìmọ́ táwọn kan sì dúró pẹ̀lú àbúrò pé ọ̀dọ́ la fẹ́ mọ́ fi joyè. Àpàkíìmọ́ àti àwọn èèyàn rẹ̀ a ṣàlàyé bí wọ́n ti rin ìrìn àjò wọn láti ìlú kan sí ìlú kan kó tó di pé ìláyàrá òun náà ni ọ̀rọ̀ yìí ti ṣẹlẹ̀ tí wọ́n ti yára wọn táwọn ìlà tí wọ́n ti yára wọn lọ́mọ ìyá lọ́mọ bàbá. Ìlákòló iná ni wọ́n tún kọ́kọ́ tẹ̀dó sí kó tó di wípé wọ́n dé Ìgbóhùn. Ìgbóhùn yìí ni wọ́n ti lọ sí Ìdó Ọ̀ṣun ìyẹn gbogbo Àpàkíìmọ́ àti àwọn èèyàn rẹ̀ nìyẹn o. Nígbà tó yẹ kó jọba tí àwọn ọ̀dọ́ ìlú sọ wípé àwọn ò fàgbàlagbà mọ́ ọ̀dọ́ làwọn fẹ́ ló fi kú tó fi di pé ó ń rin gbogbo orí àwọn ìrìn àjò yìí. Ìdó Ọ̀ṣun ni wọ́n ti wá padà débi tí Òkèlá Ràngún wà lónìí gan-an. Gbogbo eléyìí láti pa bìyàbídún tá a ti ṣàlàyé sí ẹ̀yìn fún àǹfààní àwọn tá a ṣe ń darapọ̀ mọ́ wa. Bẹ́ẹ̀ náà láti sọ fún wa pàtàkì Òkèlá ìyẹn ni pé ní tó fi pàtàkì nílẹ̀ Yorùbá ni pé gbogbo àwọn nǹkan ṣẹ̀ǹbáyé tí Àjàgún ńlá tó gbé kúrò ní Ilé Ifẹ̀ gẹ́gẹ́ bí ọ̀kan nínú àwọn àrọ́mọdọ́mọ nínú àwọn ọmọ Odùduwà gbogbo ẹ̀ náà nísì ń bẹ ní Òkèlá Ràngún gẹ́gẹ́ bí ìwádìí ti fi hàn wá tá a ti mú wá látẹ̀yìn nínú ẹ̀ tá a tún mú àwọn díẹ̀ wá lálẹ́ tòní níwọ̀n bí àkókò bí ó bá ti gbà wá. Bákan náà láti mẹ́nubà ètò ó fà á tó fi jẹ́ pé ẹmu wọ́pọ̀ nínú ìgbésí ayé Ìlá. A ti sọ̀rọ̀ nípa rẹ̀ àti sọ ohun tí ó bí a ti sọ̀rọ̀ nípa rẹ̀ àti mẹ́nubà wípé torí wípé ọ̀pẹ táwa náà sì fojú tí wọ́n mú wa dé àwọn oko tó yẹ pé ọ̀pẹ ló pọ̀ jù pé nígbà náà lọ́hùn tó sì fà á náà nù wípé iṣẹ́ tó gbajúmọ̀ jù tó yẹn bá sì ń ṣe tó jẹ́ pé n tó pọ̀ ńlẹ̀ ẹ dákun bóò ni
ọ̀rọ̀ ọmú gàrí níta ń jẹ kọ́là ń tà kì í ṣòwò ọmú gàrí bẹ́ẹ̀ lọ́rọ̀ ẹmu tiwọn náà ṣe rí nígbà tọ́wọ́ bá dilẹ̀ tí wọ́n bá fẹ́ ṣe fàájì wọn ní méjì tí wọ́n fi ń ṣe fàájì. Bákan náà ọdún egúngún ní Òkèlá tá a ṣe kòńgẹ́ rẹ̀ àti tójú wárí nípa ọ̀rọ̀ ìṣèdè ọdún egúngún yìí àti ṣàlàyé bó ni wọ́n ṣe ń ṣe gan nílùú Òkèlá Ọ̀ràngún. A ṣàlàyé fún wa ìbáṣepọ̀ tí ń bẹ láàrin àdá àti màrìwò tá a rí níbi ọdún egúngún wọn gẹ́gẹ́ bí àmì pé Ògún ló lànà fún àwọn ọ̀kànlérúgba arúmọlẹ̀ nígbà tí wọ́n ń ti ìkọ̀lé ọ̀run bọ̀ wá sí ìsàlù ayé. Gbogbo eléyìí náà láti mú wá fún àtà bá ń bá wa bọ̀ láti bí ọ̀sẹ̀ mélòó kan tá a ti wà lórí rẹ̀. Ìjẹ́jọ́ òun náà la gbẹnulé omi àyíkúnúgbá ilé ìta àtòrí ẹ̀gbéra filéfọ̀ náà lẹ̀ lọ sí Òkèlá Ọ̀ràngún gangan ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Ìyẹn la mú wá ń jẹjọ bó ni wọ́n ṣe ṣàwárí ẹ̀ àpèjúwe bí àyíká àti àyídà omi àyíkúnúgbá bó ti rí gangan gbélé láti sọ ní jẹjọ. Àmọ́ lálẹ́ tòní gangan òòṣà ńlá ń bẹ ní Òkèlá Ọ̀ràngún. Kí ni ìtàn sọ fún wa? Kí ni ìwádìí fi yé wa? Ìpè bó ti rìn bó ti débẹ̀, ta ló gbádé wá, ta ló sì gbé òòṣà ńlá wá, bó ni wọ́n ṣe wá jìrọ̀ láàrin ara wọn láàrin ẹ̀gbọ́n àtàbúrò tó fi wá di wípé ẹnìkan jókòó ti òòṣà ńlá ẹnìkan ń ṣèlú nígbà tí adé ń bẹ ní àkàtà rẹ̀. Kí ni àwọn èèwọ̀ òòṣà ńlá ní Òkèlá Ọ̀ràngún? Bákan náà bó ni Àjàgún ńlá bó ló ṣe dé Òkèlá gan-an? Òkèlá Ọ̀ràngún bó ló ṣe débẹ̀? Kí ni àwọn èèwọ̀ tó rọ̀ mọ́ agboolé Ẹlẹ́mọ̀gún níbi tí a fi ìgésè wọ́n bá nìkan gésè lọ́dọ̀ àwọn ọ̀jọ̀gbọ́n ní tó yíra padà kúrò ní tó wà tẹ́lẹ̀ tó wá di nǹkan míì ṣùgbọ́n tó sì ń wà ní nǹkan tí ń bẹ tí ò tí ì dòkú tá a sì gbé sin sínú ilẹ̀. Wọ́n ní òfìrà rẹ̀ gésè. Gbogbo eléyìí láàmú gbọ̀n yẹ́bẹ́yẹ́bẹ́ ẹ mọ̀ kú òun bẹ̀ ẹ dúró tì wá kó rè yín náà kó lè dúró tì yín tọ́jú alẹ́. 32FM 949 Ìbàdàn ojúkò YouTube yẹn ó wà ń ṣíṣí lẹ̀. Bá a bá padà dé àwọn tó kù tá a fẹ́ mú iná láàmú gbọ̀n yẹ́bẹ́yẹ́bẹ́ lórí ètò ara fún talẹ̀ tòní. Ojú ọjà yánu gbàdúrà bá ti gbà tán ìpa aládùúrà kì í kà á mọ́. Èdùmàrè ó ti tò ìkànnì adẹ́rìn-pòṣónú fẹ̀yìn ẹ̀ ó ti tò wá sí ọwọ́ iwájú a sì ní láláì fà àbàdà a ní dèrò ẹ̀yìn láéláé. ẹ̀yin lólùfẹ́ wa náà ẹ̀ ní dèrò ẹ̀yìn ó láṣẹ Èdùmàrè ẹlẹ́mẹ̀wò ẹ̀kú kalẹ̀. Flavor. I choose to experiment with my tribe. I choose to ignite moments that last forever. I choose to be bold and remix the rules of the game. I choose a refreshing beer with a kick. I choose Desperados. Beer flavored with tequila, made to be different. Enjoy responsibly. Not for sale to persons under the age of 18. ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà mẹ́jọ jẹ́ ẹgbẹ̀rún mẹ́rin náírà ẹgbẹ̀rún márùn-ún náírà lọ́nà mẹ́jọ jẹ́ jọ ibo ló ti rówó owó kẹ̀ èmi orí owó ìpè Airtel máa ń fún mi tí n bá ti ra síìmù tuntun wọn ni o ó tó ń fún mi ní ìlọ́po mẹ́jọ dátà fún wíwà lórí àtẹ ìbánisọ̀rọ̀ wọn àti ìfà ìlọ́po mẹ́jọ owó ìpè nígbàkigbà tí n bá ti ra owó ìpè ṣé bó o mọ̀ pé o ti lè ra síìmù tuntun báyìí ní èyíkéyìí ilé ìtajà aṣojú tí Airtel fọwọ́ sí ìwọ ṣá ti lọ pẹ̀lú nọ́mbà ìdánimọ̀ ilẹ̀ Nàìjíríà NIN rẹ kò jù bẹ́ẹ̀ lọ. Airtel, the smartphone network. Olúwa ti fúyẹ́ Yorùbá níṣẹ́ nǹkan gan ní àyẹ̀wò náà àdàwátù gan sẹ́ẹ̀dì wọ́n ti pè mí wọ́n ní ọmọ tí ò sọdún wọ́n kàn láwọn ò sẹ́ẹ̀dì. ó fara lókun àtàgbà tọmọdé tàgbà lọ fi ń ṣoúnjẹ. èyí tẹ́ wọ́n wá búrẹ́dì mọ́ polówó búrẹ́dì ni orin tó ń kọ́ ní òye ọgbọ́. ká ń gbé wá fún ara ẹ̀tọ́ o. Fún alágbàtà
data ẹ pè 08076646423. ọ̀rẹ́ asámúlò àwọn ẹlẹ́dẹ̀ ti tẹ̀lé mo ti ń pìyàmọ́ ọdún yìí kódà yóò tó kọjá tọdún tó lọ ṣẹ́rà lẹ́tí máa jẹ́wọ́ fún tòótọ́ inú mi sì máa ń dòbò ti ṣe máa ń jẹ́wọ́ fún mi àmọ́ ó tó àkókò tẹ́mi ọbọ̀ sùn tọ̀ ọ̀rọ̀ sórí owó tó lóò ti pe amọ̀kalẹ̀ lọ́dún tá a fi ṣe fàájì ilẹ̀ láàfin lọ rà wo ilẹ̀ bó àpò tí ẹ̀ mọ̀ páyé ti sún ayé òdò sójú kan mọ́ ọ̀pọ̀ nílé iṣẹ́ Denabis Homes and Property náà ti sọ̀dọ̀ nílé wọ́n ti wá gbé promo kalẹ̀ láti lo àǹfààní àwẹ̀ fìdí onílẹ̀ promo nìkan kọ́ pẹ̀lú páàkì ni àwọn ẹ̀bùn bíi mílíkì pọ́ńfìtà sẹ̀mó ṣúgà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ bá ti ra lẹ̀ plọ̀tì kan lẹ́gbẹ̀gbọ̀n páàkì Denabis Homes and Property àwọn níta Treasure Estate tó wà ní Ìdó ó ti wá di 550,000 lásìkò tá a wà yìí o torí ti Ramadan promo tó ń lọ lọ́wọ́ gẹ̀ẹ́sì tó gba páàkì Victory Estate tó wà ní alábàtà mọ́níyà ń bàdàn tí ojú ìwakọ̀ ìṣẹ́jú márùn-ún dé ní railway àti dryport ti di 700,000 naira bẹ́ẹ̀ tún ní àyè san díẹ̀ díẹ̀ wà iléeṣẹ́ Denabis Homes and Property wà ní Brentton Plaza ọba alẹ́sìlẹ́yẹ phase 2 lójú ọ̀nà tó lọ sí free Ìbàdàn 0904 779 7352 0818 841 8137 Denabis Homes and Property iléeṣẹ́ tó ń tẹ̀lé lọ. Charles! What 5? Go and bring 1 minute, 2 come on, sachets man. of hydrogen for me. Why 2? Because I'm using one to soak the white and using one to kill all the germs. 50 I sha. can't see any germs here. They are so tiny you can't see them, but they are there, and that is why I trust only Hypobleach to kill them all. Make your white fabrics whiter and your household free of illness causing germs and viruses with the disinfecting power of Hypobleach. Best Solution Consulting Services Limited is your best choice when it comes to full travel consultancy services. They are highly skilled in ensuring smooth processing of your visa application, as well as providing a wide range of quality travel and tour services to their customers, ranging from business trip, solo travel, group travel, honeymoon and family holiday travel package, ticketing and hotel reservation, and for all students who love to further their education abroad in countries like UK, USA, Spain, Poland, Lithuania, Malaysia, Mauritius. They are the educational agency you can trust to secure your admission with 100% assurance, and you will also have the opportunity to work while studying. Take the right step today. Contact Best Solution Consulting Services Limited at 18 to 20 Isuruosho Layout, Sharp Corner, Oluyole Estate Extension, Off Ring Road. Telephone 081 124 73981 and 070 6597 1943. Website www.bestsolutionconsult.com. Best Solution Consulting Services. So, what symptoms are we talking about here? Does he talk too much over the phone? Yes, doctor. Does he browse too much also? Yes, too much, doctor. Oh, I see. He never runs out of As a matter of fact, if my husband is watching videos, Madam, your husband has got the glow breaker fever. Yes! Catch the Glow Breaker fever when you register and activate the new Glow SIM. You get 600 Naira bonus instantly. Up to 100% bonus on every data plan, so you can browse, talk, and chat as long as you like. Both new and existing customers also enjoy 700% bonus on every recharge. Visit the nearest Glow World or retail outlets to register and activate your SIM. Glow Unlimited. Bẹ́ẹ̀ni o, United Arab Emirates ń dùn yọ̀gbàyọ̀gbà lójoojúmọ́ ni. Nivos Global Travels ló yẹ bá a ṣe lè jaládùn business opportunities, networking àti recreations. Nivos Global Travels a máa gbéra lọ sí Dubai pẹ̀lú àwọn superstars bíi Ibrahim Chata, Bùkàchí Kọ́lá Olóòtú, Wùmí Toríọlá, Alájà Kọ̀díjà Tẹ̀wà Islam, Dámilọ́lá Òní, Sena Bubakare, Yusuf Olóòtú pẹ̀lú Mr. Rain. Ní Thursday June 24 la máa gbéra. A dẹ̀ máa padà ní Wednesday June 30 ọdún yìí, 6 days 5 nights fún business transaction àti bá a ṣe dayerura hotel accommodation pẹ̀lú breakfast, Dubai City tour, dinner party lórí omi pẹ̀lú àwọn olórin tá a jọ lọ, desert safari cruise, àtúnjọ máa wọnú Burj Khalifa pẹ̀lú gbogbo eléyìí, ticket pẹ̀lú a month visa àti travel insurance ni o. Shared room pẹ̀lú ẹnìkan ní 600,000 naira, single room ní 700,000 naira. Ẹ tètè kàn sí ọ́fíìsì Nivos Global Travels báyìí. Ó wà number 3B Yento Plaza beside Elewure Mosque off Akala Express Olúyọ̀lé extension Ìbàdàn. Telephone 080-344-95240. Nivos Global Travels Dubai. Are
choose a different kind of flavor. I choose to experiment with my tribe. I choose to ignite moments that last forever. I choose to be bold and remix the rules of the game. I choose a refreshing beer with a kick. I choose Desperados. Beer flavored with tequila, made to be different. Enjoy responsibly. Not for sale to persons under the age of 18. Alareo. Arakenge. ẹ̀kọ́ etí gbọ́ ètò ara ń tẹ̀ wájú láti ìkànnì ìfẹ̀yìn 32 FM 94.9 àjàkẹ́ni kókó ọ̀sùgbẹ̀ nílẹ̀ ìbàdàn. ẹ já mọ́ lọ sí ọ̀dọ̀ olóyè adémọ́lá ọ̀dẹ́túndé ògúndélé àwòrán ọ̀ṣẹ́ tí òòṣà ńlá òkè láràngún kàgbọ́n tí wọ́n bá wa sọ nípa òòṣà ńlá bóò ló ti rìn bóò ló ti débẹ̀ ní òkè láràngún kí sì ni àwọn nǹkan tí ó rọ̀ mọ́ ẹ̀ ńlẹ́ ń bẹ̀ wo ẹ̀kú kalẹ̀. Sif Adémọ́lá Ọ̀dẹ́túndé Ògúndélé di àwòrán sí ọ̀fọ̀ pẹ̀lú ọ̀ràn gbìn. òòṣà ńlá tẹ jẹ́ àwòrán rẹ̀ kí ló bí báwo ni òòṣà ńlá ṣe délẹ̀ yìí. ó ti nígbà tá a kúrò láti fẹ́ tá ń bọ̀ ẹ̀gbọ́n jẹ́ tẹ̀gbọ́n tàbúrò ó ti rí wọ́n gbé òòṣà wọn gbádé bàtà wọn gbé dání wọn gbádé ẹ̀gbọ́n jóbìnrin àbúrò jọkùnrin bàtà wọn lọ tán lọ adébítà tẹ̀dó ta ni wàá sọ lórí bíbá ẹni ẹ̀gbọ́n wa sọ wípé òkè ìwọ àbúrò mi gba adé kọmọdádé èmi ò bọ̀ gbóòsà tìrà ó ti rí èso kájà obìnrin ló máa ń jẹ oyè a máa ń pa kájà ni nígbà tí wọ́n dé so ló fi àfi dàbí ẹ̀gbọ́n ọba tó bá ti wá di pọ́dún ká ọba mùsùlùmá bá mi bọmọlẹ̀ mi o ṣá èmi bẹ̀rẹ̀ lọ́dọ̀ ẹ o kọ́ wá bá mi bọ́ o bá mi ṣàdúrà o mo ti ṣàmọ́dún o so jẹ bó ṣe débi nìyẹn. bó ṣe débi nìyẹn yẹn ni pé ìyá ọba ẹ̀gbọ́n ọba bẹ́ẹ̀ ẹ̀gbọ́n ẹni sẹ́mà pé ìyá ẹni náà ní ìyá ẹni náà ló wà bẹ́ẹ̀ ni àwọn ló ní òòṣà ńlá bẹ́ẹ̀ ni ló ní òòṣà ńlá kí wá ní pàtàkì òòṣà yìí nínú ìlú. pàtàkì rẹ̀ náà ni pé ohun sẹ́mà pé ọba ló nílùú ohun tó dẹ̀ wà fún náà ni pé kó mọ ṣùgbọ́n ọba tọ́ba ọba ti bàjẹ́ ìlú ò lè bàjẹ́ tó bá fẹ́ rí èmi mọ́ tí ó ta lé ọba gbọ́dọ̀ sáré ṣe kọ́tọ́jú ẹ̀ tó bá dé nǹkan tó fẹ́ bàjẹ́ láàrin ìlú ó gbọ́dọ̀ tètè gbégbèsè lórí ẹ̀ nǹkan báyìí fẹ́ wọ̀ ẹ jẹ́ ká ṣe àtúnṣe lórí ẹ̀ tó bá dé pé òòṣà míì tó rí nǹkan kan fírí ńbẹ̀ wọ́n sáré wá kí ló yẹ ká ṣe sí bí báyìí ó lè yẹ ká ṣe bí báyìí adé sáré sí ìlú ó túbà yóò túnṣe. ìjọ ní nǹkan kan tá à ń ṣe lọ́dọọdún fún òòṣà ńlá. àwọn ní tá à ń ṣe kódà adé ṣe kan tán ní nǹkan bíi mẹ́ta là ń ṣe lọ́dọọdún fún òòṣà ńlá à ń pè kan ní òòṣà ẹ̀rùn àṣẹ parí ẹ̀ ní March 3 làṣẹ ní oṣù òòṣà ẹ̀rùn èkejì a máa ṣe báyìí ní ọdọọdún tó ń bọ̀ irú eégún tán ṣe tá a bá parí òòṣà ẹ̀rùn oṣù kẹfà la máa ṣe ńlá pè ní eégún ọjà tó bá di ní oṣù keje ńlá ṣe ọdún ìjẹsù ń pè ní ọdún ìjẹsù ọ̀sẹ̀ ta àṣà wúre ká gbogbo ìlú ibi tá a bá tún wúre dé ìlú ó tún débẹ̀ kábíyèsí ní òmùsù wa lẹ́gbẹ̀ẹ́ kí ní gbogbo tá a fi tù yẹn wá làwa gbé. tí gbogbo ìlú nìyẹn pé ọdún tí ń bọ̀ òun lẹ́yìn oṣù. ní ọdún tí wà ní eégún tí ó jẹ́ eégún ti òòṣà ńlá àti ilé iṣẹ́ pàwọ́ ló ṣe jẹ́ pé ọdún mẹ́ta ṣùgbọ́n eégún ti wa ọdún mẹ́ta náà ló ṣe àfọdún kan là láàrin wa wọ́n ṣe ti ìlú báyìí nísìnyí tá a bá fẹ́ tọ́ bàtà lábà ọdún tó ń bọ̀. àràrẹ o àràkéńgé. ẹ̀kú etí gbọ́ mi bẹ́ẹ̀ gbọ́ làbárè lẹ́nu olóyè adémọ́lá ọ̀dẹ́túndé ògúndélé àwòrán ọ̀sẹ́ òòṣà ńlá ti òkè láràngún ọmọtóyọ̀sí dánilọ́lá adébùkọ́lá kọ́lápọ̀ ìyálárìn léèdì ṣàlàáfíà ní my brother ẹ máa kú lóye ẹ kú yọ̀tọ̀ mi. ẹ já gbọ́ wọ́n sọ díẹ̀ nípa ìwà òòṣà ńlá ó dàbí ẹni pé ibi tá a ti tan kókó lálẹ́ tòní nìyẹn ẹ̀lẹ́mbẹ̀ wọn ẹ kú kalẹ̀. òòṣà ńlá tẹ jókòó tí ìjó léèwọ̀ kankan.
ó lè wọ̀ ìwọ ẹ̀ pọ̀ kábẹ̀rẹ̀ níbi nǹkan mímu irú ẹmu àrùn bá àgbọ̀dọ̀ fẹnu kan. bí ìlà ṣe gbajúmọ̀ nídìí ẹmu ṣé wàá ní mọ yan yín lójú tẹ́ pé kò síbi tẹ́ ẹ dé tẹ́ ti ṣe fàájì ẹmu ni. kò lè yàn lójú nígbà tí èèyàn ti mọ̀ pé wọ̀ bẹ́ẹ̀ ni ẹ̀fọ́ òdú ẹ̀wọ̀n pálí ara ẹ̀fọ́ òdú ló dùn jù. ẹ̀fọ́ òdú bẹ́ẹ̀ ni. kí ló fà á tẹ́lẹ̀ fi jẹ́wọ̀ fún ọ. èèwọ̀ ni torí jọ́ta bá fẹ́ jáde yẹn àwọn nǹkan tá a máa ń pa pọ̀ tá ń pè á máa fi sí ara jáde nù tó bá dẹ̀ ti wà ń ta ọ̀rọ̀ ọmọ mi rè ó sì ń bẹ̀. àrà rè o àrà kéńgé. báyìí ńlá ṣe ń lè wa èèwọ̀ bòmíì ní ẹ̀wẹ̀wẹ̀. àwọn nǹkan olókù gan-an tá a tún fẹ́ mú tí ó fi di ọjọ́ mẹ́jọ ní òkè láọ̀rọ̀gún. bó o ní Ajagun ńlá ṣe dé Òkèlá ọ̀rọ̀ ó gèsì kò gèsì ibìkan wọ́n gbé pamọ́ sí ìsì mí ó yíra padà ó di nǹkan kan ní ṣé bẹ́ẹ̀ lórí. agboolé tí Ajagun ńlá wà ìyẹn Ọ̀ràngún gangan fúnra rẹ̀ ni wọ́n ń pè ní Ẹlẹ́mọ̀gún. ọ̀dà kí ló dé tó fi jẹ́ pé béèyàn bá ṣaláìsí téèyàn kú ní agboolé Ẹlẹ́mọ̀gún wọn ò gbọ́dọ̀ sunkún. kí ló bí èèwọ̀ yìí ṣe Àjàgún ńlá ló fi lélẹ̀ bẹ́ẹ̀ ni àbí kí ni máa ṣẹlẹ̀ tí wọ́n fi wá sọ́dọ̀ èèwọ̀. igi okúkú bó ló ti jẹ́ téèyàn ò gbọ́dọ̀ já àbí kéèyàn ó rùn kí ni ó ṣẹlẹ̀ sí tí ó fi mọ̀ pé òun ti jèèwọ̀. lágboolé Ẹlẹ́mọ̀gún bákan náà wẹ̀wẹ̀ èèwọ̀ mọ́ ní ajá kì í wọbẹ̀ a kì í sin ajá ń bẹ̀. kéèyàn ó máa rìnrìn òru èèwọ̀ ní lágboolé Ẹlẹ́mọ̀gún ní Òkèlá Ọ̀ràngún. kódà odó yán kéèyàn ó gúnyán àbí kéèyàn ó fi ọmọ odó gan lélẹ̀ ní àṣálẹ́ àbí lóru èèwọ̀ ní lókèlá Ọ̀ràngún. gbogbo eléyìí ó dọjọ́ mẹ́jọ ńlá fi máa ta ìrìn àjò wa sí Òkèlá Ọ̀ràngún láfi máa ta kókó lórí ètò ara. Ìfẹ́olúwa Àyàndìran Abídèmí captain wa bàbá ọlọ́bẹ̀ Ṣẹ́gun Alágbàlá Ṣàwádìí Adékúnlé Ìṣọ̀lá Òjòdò alẹ́ ọmọ akéré Muyideen Adédàmọ́lá àmúrántí ẹnjìníà Abdulwahab Daoud Ìtànọlá. Ṣẹ́gun sáré dúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn tí wọ́n gbọ́ wa kí a gba ojú ọjà yẹn máa lọlé. tó ẹni aṣelóore ẹgbẹ̀fà tí ò dúpẹ́ ó ti bẹ́ gidina ẹgbẹ̀je adúpẹ́ púpọ̀ lọ́wọ́ ẹ̀yin olólùfẹ́ wa fún dídarapọ̀ mọ́ wa lórí ètò àrà ní ìkànnì 32 FM 94.9 lágbára Ọlọ́run Elédùmarè ẹ ó ṣẹ́gun ọ̀tá àti àbínú ẹni. Ṣẹ́gun Alágbàlá lórúkọ tèmi adúpẹ́ gbígbọ́ tẹ̀ ń gbọ́ wa. ẹ pàdé mi àti àwọn ikọ̀ mi gẹ́gẹ́ bí ìṣe wa ní òru ọgbọ̀njọ́ òru ọgbọ̀n ẹ pàdé wa láṣẹ Èdùmàrè tá a fi mọ káàdì iṣẹ́ ládá fún ti Ramadan tá a fi mọ káàdì ẹ̀ ńlẹ̀ àwa bó bá dòru tá a bá gbọ́ àájẹ́ ẹ̀ mọ̀ àwọn ìgbọ́ pé wọ́n róṣù o àti tí gbọ́ kí Sultan kí wọ́n sọ̀rọ̀ àwọn ní Saudi wọ́n ti pé àwọn ò tí ì róṣù àti ìgbọ́ ti Sultan wọ́n sì pé bá a bá gbọ́ pé wọ́n róṣù iná ní ká tùnú. aago 3 lóru á pàdé lákọ̀tún gbogbo ohun tí kù lẹ́bùn òru náà láha ẹ̀já pàdé ara wa ká múra wa. Ọláyínká ọmọ akóredé MrAyedun yín rẹ̀ yóò wá gbà nínú káṣọ̀nù kìnnìún iṣẹ́ ìwádìí lórí ìgbé ìyanu ó dìgbà kan náà. ṣòfẹ́ mọ̀dí rẹ̀ bí mo ṣe ń dábí ẹ̀dọ́rọ̀ ọ̀bì òwe health consult global consult and multi-level marketing cooperative investment credit society limited tó jálágbàtà fún gbogbo àwọn iléeṣẹ́ tó ń ṣe herbal food supplement nílẹ̀ òkèèrè àṣírí ibẹ̀ bí wọn náà bá fẹ́ lè ra tó péye tó wọ́n sì tún máa rogó sápò rẹ̀ lọ́nà tó lẹ̀ jí tì tó sì máa